Ta ló pera yín nínú ẹ̀yin méjèèjì? ní ọjọ́ yẹn ó dẹ̀ ní pé èmi ni ẹni fẹ́ bùsọ̀ náà pa gẹ́gẹ́ bí ó ṣẹlẹ̀ torí nǹkan tó ń ṣe yẹn ọdún akógun náà ń ṣe èrò máa ń pọ̀ ńbẹ̀ láàgbọ́dọ̀ lójú fèrè wa kò tẹ́ni tí ò mọ̀ bẹ̀ ọmọ ọlọ́dún náà lèmi torí ọmọ ìfàlà máa ń jáde nílé wa torí ọjọ́ méje ló máa fi ń ṣe wọn kàn tó bẹ̀rẹ̀ sí lé mi ni kí ló ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà sì ni iléeṣẹ́ ọlọ́pàá tẹnpẹlẹ mọ́ láti rí dájú wípé kódà tó bá ṣeé ṣe kó kẹ́sẹ̀ kúrò láwùjọ. ṣé ẹ rántí àkùkọ bágà? ṣé ẹ rántí nerogene tó ń sọ nígbà náà lọ́hùn-ún? nerogene náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yín yìí o. ṣé ẹ rántí àwọn ọ̀rọ̀ tí àkùkọ bágà tó sọ? tẹ́yin ò bá rántí ẹ kàn tí àkùkọ bágà lórí ìkànnì Ajara Malifa TV kẹ́ ẹ fi gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ. nerogene tó ń dárúkọ nígbà náà rèé. a ti wá mójú ajé kò onísọ̀ ní báyìí. ẹ fìdílé nǹkan tàbí kẹ́ ẹ fi nǹkan lédè yóò gùn jẹ́ nínú méjèèjì wọn máa sọ wípé omi ẹ̀kọ́ tẹ́ ẹ rí yẹn ẹ̀kọ́ ni. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ti darapọ̀ wá ní ìkànnì Ajara Malifa TV ojú tẹ́ ẹ fi ń wò nífẹ̀ẹ́ tí tẹ́ fi ń gbọ́wọ́ ní dí o. ẹ subscribe sí ìkànnì yín ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ bá wa share àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí. ó yẹ jẹ́ agbó ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú nerogene ìkọ́kọ̀ èrò pọ̀ lọ́kọ̀ ṣùgbọ́n ní ṣísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa lẹ́ẹ̀ máa rí i lálálẹ́ láti wò lágbára ọlọ́ọ̀bọ lábúrò ní ṣọ̀kan tèmi ti yín o láṣẹ ìdìbò kí máa fi yẹn gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn pé wọ́n kó àìsùn wọ́n kó àìwò wọ́n kó iṣẹ́ takuntakun lágbára ọlọ́run bá wọn ní fi tí wọ́n ṣe tẹlòmíì o àwa náà sì ní fi tiwa ṣe tẹlòmíì láṣẹ ìdìbò ẹ̀yin náà ẹ̀ ní fi tí ń ṣe tẹlòmíì o. Kí ni orúkọ yín? Nurudeen Nurudeen kí ni? Wasiu Wasiu aka Nerogene ẹ sọ̀rọ̀ sókè o. Nerogene Nerogene ọmọ bíbí ìgbó ní ọmọ Abẹ́òkúta ọmọ Abẹ́òkúta sáà ìbọlá Abẹ́òkúta Ẹnugádà Ẹnugádà agboolé ìbọlá Ẹnugádà agboolé Ìdèrè kílẹ̀ pé Ìdèrè Ìdèrè ẹ tó bí ọmọ ọdún mélòó báyìí? 30 years 30 30 years 30 years skul wo lẹ lọ? Asarudeen Asarudeen ìbò ọ̀nà gbọ́rọ̀ kílẹ̀ pé ọ̀nà gbọ́rọ̀ ọ̀nà gbọ́rọ̀ Asarudeen wo ló wà lọ́nà gbọ́rọ̀ gbọ́dọ̀ gbọ́rọ̀ wà? Ìjọ̀fà Ìjọ̀fà ṣé Ogun State náà níbẹ̀? bẹ́ẹ̀ secondary school lẹ lọ? Unity Unity lágọ̀ọ́kà bẹ́ẹ̀ òkè ọdún wo lẹ ṣe tán? àmọ́ mi ò ṣe tán ẹ ṣe tán kí ló tẹ̀ ṣe tán? nígbà tí mọ́mí ti ṣaláìsí ní ìlọ́mọ ọdún wo ni mọ́mí yín ṣaláìsí? àtò 2007 2007 dáàdi yín kọ́? wọ́n ti ṣaláìsí. wọ́n ṣaláìsí. iṣẹ́ wo lẹ kọ́? Radionic mo kọ́. Radionic ẹ ti fi ṣiṣẹ́ ṣàbẹ̀ kọ̀ọ̀kọ́ ẹ tí mo débi iṣẹ́ ṣe. ẹ kò ṣì kọ́ ni ṣé ẹ kọ́ tán? kí ló ṣẹlẹ̀? kí ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti àkùkọ bẹ́gà? kò sí àjọṣepọ̀ ọkọ láàrin wa ẹ̀gbọ́n wa ní ládùúgbò. ní tani? ní àkùkọ bẹ́gà ẹ̀gbọ́n wa ní ládùúgbò. báwo ló ṣe ṣẹlẹ̀? ta ló ṣe yín sẹ́gbẹ́? orí ẹgbẹ́ wo lẹ ń ṣe? lórúkọ ẹgbẹ́ ti yín? ẹgbẹ́ ayé ni mo ń ṣe. ọdún wo ni? 2016 mo lè ṣe. 2016 bẹ́ẹ̀. báwo lẹ ṣe mọ̀ kọ bẹ́gà sí yàtọ̀ sí kó jẹ́ gbọ́n àdúgbò? mo mọ̀ ní àdúgbò wa náà láti àjọ wà ládùúgbò ni. àwọn iṣẹ́ wo lẹ ti jọ ṣe rí? nǹkan tí mo ní nìyẹn. òde wo lẹ ti jọ lọ rí àwọn? àjọṣe ìkọ́ṣe rí ọ. ẹgbẹ́ wo làkọ bẹ́gà wà? ayé ni. ayé náà lẹ́yìn méjèèjì. kí ló ṣẹlẹ̀? kí ló fa ìdàlúrú àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní tí iléeṣẹ́ ọlọ́pàá fi ń wá nerogene? mi ń dà lówó. bóyá kí ló wá ṣẹlẹ̀? mi ń dà lówó. mo lọ bá ọ̀rẹ́ mi tó fi rí mi lọ́dọ̀ ọ̀rẹ́ mi níjọ́ Wednesday. àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ because èèyàn ṣáàjì kò lè máa lọ títí ní òkan máa ṣẹlẹ̀ kán dẹ̀ mú yàn. wọn kò ṣẹlẹ̀ bí wọ́n pé wọ́n wá mi. wọ́n ń bọ̀. nǹkan kan ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n gbọ́ wọ́n wá mi ní ẹ̀ sọ. nǹkan kan ṣẹlẹ̀ rí? nerogene kí ló ṣẹlẹ̀ tó fẹ́ ṣàlàyé? mẹ́ṣàlàyé mo ń sọ̀rọ̀ wọn ni wọ́n wá mi lórí pé láti 2016 mo ti ṣẹgbẹ́ yẹn
ni mo ti wà nínú ẹgbẹ́ yẹn ẹ̀sán tí ó ṣẹlẹ̀ nígbà tó yẹ kí ni mo tún kó nínú ẹ̀ báyìí mo ti fẹ́ yàwó ẹ̀ tún ṣe kí ni mo yẹra kó nínú ẹ̀ kí ló wá dé tó tún padà sínú ẹ̀? àmì ń padà sínú ẹ̀ torí mo ti bímọ 20 kilo yẹra. ẹ̀ tó bẹ́ẹ̀ bí torí 2016 mo bímọ mo ti yẹra ní ìsìn báyìí mo ti bímọ mo ti yẹra. For 2016 ló sọ pé o join. mo join 2016 mo join báyìí mo ti join wọn ẹ̀ báyìí máa bímọ mo tẹ̀ ti bímọ first born mi mo ti relent. Àwọn òde olùwà àtàwọn èèyàn yìí ti lọ rí. a máa ń lọ bí bẹ́ẹ̀dì a máa ń lọ pàtì tó bá ṣe ládùúgbò wa ni. Àwọn ọmọ wo lẹ ti ṣe rí tó jẹ́ kó lè sọ pé ọmọ ilé ìwọ ló ṣe wọ ayé? mi ti sọ ọmọ kan. Èwo lẹjọ ṣe tó jẹ́ pé wọ́n kọ́ ló ṣe ṣùgbọ́n ó tẹ̀lé wọn lọ ṣe ni? inú àwọn tó ti lọ ṣe tí mo sì mọ̀ pé mo lọ ṣe ẹ̀mí ń tẹ̀lé wọn lọ bá wọn ṣe sì mọ̀ pé wọ́n lọ ṣe màmú kan fẹ́ lọ ṣe hàn ní ìní torí mi gbọ́dọ̀ máa lọ lé lọ. So àwọn tí wọ́n tún wá mọ̀ kàn ṣe àwọn ló lọ ṣe wọ́n gbogbo. bí àwọn ará skul ni bí àwọn ọmọ àná wọn sọ pé inú skul ni. Kí ni ráǹkẹ́ nínú ẹgbẹ́ ilé ayé tí wọ́n ṣe? fh ni ti gbà. Kí ló ń jẹ́ fèsì ẹ láyé mi? bẹ́ẹ̀ tó ti gba arákì bẹ́ẹ̀ tí ó máa ń sá fún wọn pé tó ti gba oyè ló máa ń pẹ̀lẹ́ fún. ẹni bá ti gbé kí ló máa pè é? arákì Arákì máa. ó ti gba oyè. Ibo ló ti ṣe wọ? ìgbà tí wọ́n ń tẹ̀lé mọ́tò ní ìdí. Ibo ni ìdú yẹn wà? ọ̀nà Ṣàngó. Mo sọ bóyá ṣàlàyé fún mi díẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ta ló ṣe é kí ló dé tó fi ṣe é. nígbà tí mọ́mí ti kú yẹn tí mo wà ní ibẹ̀ ní gáràjì ẹ̀dẹ̀ rí ó fún gan bẹ́ẹ̀ mo ń tẹ̀lé tipa bẹ́ẹ̀ lọ́ fi ṣe mí níbẹ̀. Tipa tí wọ́n bá tán kó yọyọ. ṣe mọ́tò èrò ló ṣe. àwọn mọ́tò èrò pọ̀ gáràjì ni wọ́n ní tipa ni. òkúta ló ṣe ẹgbẹ̀gbọ̀n kí lórúkọ ẹni ibo ló ń gbé iṣẹ́ wo ló ń ṣe é sìn. tipa lòun wà ní gáràjì yẹn tipa lòun wà ní gáràjì yẹn. ẹ̀rí báwo ni sóni yẹn ṣe jẹ́ ṣókàn mú ẹ ṣe àṣà ní. ara o gbádùn mo ti ń bá wọn ṣe nù bẹ́ẹ̀ mo ti ń bá wọn ṣe bẹ́ẹ̀ tẹ́kùn tẹ́kùn àwọn tó wà ń bẹ̀ àpò mẹ́tọ́ pé ọkọ ìrìn ni bẹ́ẹ̀ ti gbowó lọ́sẹ̀ bẹ́ẹ̀ àwa sí ilé ìgbà mi kọ́ lè sun ọjọ́ ẹ̀ pẹ̀lú ìwà sọ pé kí ni àwọ̀ náà tí àwọn ọmọ báyìí ló ń bá ṣe lábẹ́òkúta là ń bá múlá mi ṣe ọkàn kò sẹ́ni kankan rárá máa fò bẹ́ẹ̀ di ọwọ́ alẹ́ pé lọ ra ọtí nìyẹn. ṣé olùkọ́ ló dá ṣe àbí kò mú ìyàn. ó pa àwọn èèyàn wọlé o pa àwọn èèyàn wọlé. so tìdùnnú ni wọ́n fi ṣe àbí àsọmọ bọ́ọ̀ ẹ̀. inú kọ́ o tó ìwé gidi ọ̀gá mi ni ìdùnnú kọ́ o ṣáà bí pé nǹkan yẹn náà ó jẹ́ bí kárí nígbà yẹn. bí àwọn guys tí wọ́n fi ń gbá pò. ojú yẹn kò tí ì dàbí pé báyìí máa bá báyìí. ń gbọ́ ọ̀rọ̀ Ben báwo ni ẹ ṣe jẹ́. máa ń gbọ́ nítorí Ben lè mọ náà ọmọ ẹ̀yìn tí mo ṣe mọ̀ tó lè pẹ́ wọn pa Ben tó gbé táìmù tí Ben ṣì ń pa tó ṣì tó nípa pé Ben yẹn èmi náà mo wà láyé ara mi báyìí owó wà lọ́wọ́ tí èmi náà ṣọ́ọ̀bù mi wà ní gbọ̀nàgún Ben gbà yẹn. ṣọ́ọ̀bù yẹn kí ni òun tà ń bẹ̀ gbà yẹn. aṣọ àti. kí ni relationship kan níwà ti bẹ̀ àti àwọn bẹ́gà. kò sí nǹkan láàrin mi àti ẹnì kankan láàrin wọn. bẹ́ẹ̀ àkùkọ bẹ́gà tí mọ́. kò sí nǹkan kan láàrin mi àti wọn. Báṣì tí wọ́n ti dájọ́ kú fún lórí ẹjọ́ pa. Tádùmá ti Báṣì jọ. ìgbà tí Báṣì jọ pa ẹnì kankan. òkè òde wo ẹjọ́ lọ rí bóyá. àjọ lòdì kankan àwọn Báṣì yẹn wọn àgbà owó lẹ àwọn yẹn mi àjọ sínú. ìyẹn Báṣì yẹn. àjọ sínú gbogbo. tẹ bá wo orúkọ àwòrán àgbà ní kánìbà. ẹgbẹ́ ti bèèrè mo ní mi ń jáde lọ́bí ọkàn. ta ló gba fóònù. ìdí lọ kánìbà ọkàn náà dún yàrá. n pé máa kọ́kọ́ jáde ṣáńkà tó pè mí yẹn nìyẹn ẹ̀dọ́ kọ́kọ́ pè mí nìyẹn nínú ọdún. ó wá sọ pé ó ní alágbẹ̀dẹ ló ní àgbà ló kó sínú òun rẹ orí ẹ bu ó ṣe dárúkọ ẹgbẹ́ ẹjọ́ lọ́pàá yẹn ó ṣe lọ́pàá ẹjọ́ lọ́pàá yẹn ṣe ti rẹ̀ ẹ wo déètì tí wọ́n kọ tí wọ́n kọ sílẹ̀ tẹ 20 April 2020. nínú nǹkan tí ìwé tí wọ́n kọ tí wọ́n torí ẹ̀ ń wá Nerogene tó jẹ́ ẹ̀yìn àbí wọ́n ní ẹni yìí ní 2020 ó sọ wípé
Nerogene àkùkọ orúkọ ẹbí mẹ́ta àbí mẹ́rin mi lè rá sórí mọ́ pé ẹjọ́ lọ pààyàn ni. mi bá wọn lọ pààyàn orúkọ ẹ ṣe wá wọnú ìwé tí bọ̀bọ̀ yẹn kọ ń gbà náà. bọ̀bọ̀ yẹn lónìí nǹkan tó ń yé mi lọ́lẹ́ síwé kọ́ síbẹ̀ náà nìyẹn mi bá wọn lọ pààyàn. àwọn ìbọn tó lè fi ń ṣiṣẹ́ ń kọ́ ta ló ní ìbọn yẹn. ìbọn tí ó ń sọ ìbọn tí láwùkọ tó wà tó ń sọ ọwọ́ àyèsí yẹn làwùkọ gbé sí kódé pa ọmọ àyèsí yẹn lọ́dọ̀ tó pa ọmọ àyèsí yẹn tọ́ táwọn yẹn ti pa ọmọ àyèsí yẹn báyìí. Ṣẹ́gun náà pè Ṣẹ́gun. ìyá ọmọ ẹgbẹ́ wo lòun. ẹyẹ lòun. kí lórúkọ tí wọ́n jẹ́ nínú fúrátì orúkọ náà fún inú ẹgbẹ́ ayé ètò ìjẹ́. pé orúkọ oyè ṣé orúkọ. nǹkan tó máa ń fún yín láwọn orúkọ kan tẹ máa ń jẹ́. Jómòkè Àtà ń jẹ. ẹ sọ sókè. Jómòkè Àtà. Jómòkè. Jómòkè Àtà. Jómòkè Àtà. ó yá báwọn lọ̀rọ̀ ọ̀bọ̀n tí wọ́n sọ yẹn ṣe jẹ́. mi mọ̀ pa ọ̀rọ̀ ìbọn tó sọ yẹn. ó tó di wípé mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́dù sí ìgbà tí ọlọ́pàá yẹn béèrè. ó jẹ́ pé ẹnìkan ló gbébọn sọ́wọ́ ìbọn yẹn lọ gbé sí bí aṣàlàyé ní kámẹ́rà. ìbọn tó ń sọ ìbọn ọwọ́ àwòkọ́ tó ń sọ ọwọ́ àìsí ni ẹ̀gbọ́n máa ń gbé sí làwòkọ́ máa ń gbé sí àìsí tí wọ́n yà fẹ́ jáde nígbà mẹ́wàá ẹgbẹ́ náà máa ń kó gbé wá nígbà tó ti pọ̀ mọ́ àìsí yẹn. látìgbà tí ó ti pọ̀ mọ́ yẹn báyìí kò síbi tó yẹn wà bọ̀ yẹn dé ọmọ yẹn ló ń tọ́jú ẹ̀. ẹ̀gbọ́n aládùúgbò ni. ọwọ́ àìsí mo sọ fún ilé ẹ̀kọ́ ìmúná ọwọ́ àìsí lọ gbé sí àṣìṣì wọ́n ti pọ̀ mọ́ yẹn. wọ́n ti pa àìsí yẹn. bẹ́ẹ̀. now Nerogene. ìwà eléyìí tó ń wo yìí báwo ló ṣe fẹ́ feel nígbà tí ọmọ ẹ bá dàgbà tó bá ń gbóró àwọn nǹkan báyìí. mi lè fi rẹ̀ dáadáa o. torí. àti pé báwo ló ṣe délé iṣẹ́ ọlọ́pàá sísìn kí ló ọ̀nà ló gbà tó fi débẹ̀ ní ìsìnkú fi mú ẹ ẹ̀ṣẹ̀ olótúpadà ṣẹ̀kan tó mú ẹ yìí. mi ò. ṣe tẹ́lẹ̀ tí wọ́n kọ sílẹ̀ níwèé tẹ́ni sọ pé ẹgbẹ́ ọlọ́pàá yan yín náà ni. bẹ́ẹ̀ mi ì ṣẹ̀ṣẹ̀ kankan. bólú wà báwọn ṣe mú ẹ. mo jókòó sí ṣọ́ọ̀bù ìyàwó mi ni mo wà bí kejì mi yẹn ṣe pè mí ní ṣáńkà kọ́ni àìlóà. ẹgbẹ́ wo ni ṣáńkà. ẹgbẹ́ ayé ni bẹ́ẹ̀ kọ́ni ọmọ ìyá mi ló wá dé tó gbé òun ti dé òde wa ń gbé kọ́ lóhun mọ́ kọ́ni kò sí wẹ́rẹ́ bẹ́ẹ̀ ló wà ní inú àdúgbò mọ́ níyà mo ń bọ̀ mo dẹ̀ fẹsẹ̀ rìn láti ibi tí mo wà mo lọ fẹsẹ̀ rìn lọ bá. ṣáàdúgbò kan náà lẹjọ ń gbé ni. ara ṣọ́ọ̀bù ìyàwó mi wà ní sáìdì ibẹ̀. ẹ̀kíní kan òde mi owó sọ́kò ti fi iṣẹ́ ilẹ̀ tipẹ́. bẹ́ẹ̀ ni sàmì. báwo lòun ṣe wá bó lòun ti dé ṣó travel out ní abẹ́rẹ́. ọmú ni. bọ́lá ti mú. ọmú fún frat. bẹ́ẹ̀ ni wáṣẹ́ dì. ó wá dé wá lò wá yọjú sóhun. ẹgbẹ́ mi wá kí òun mi kì í gbé kọ́ lóhun mọ́. màá ní ẹ̀kọ́ máa bínú mo kọ́ lọ́wọ́ báyìí. ǹgbọ́n ṣe mọ̀ ọlọ́pàá wá gbóyún gbà yẹn ó tó pọ́ mọ́ àwọn àkókò àti gbogbo àwọn tó ń fi mú yẹn. mo rẹ ọlọ́pàá wá. náà ìgbà tó sọ pé ò bá àyàn kan ṣe ẹgbẹ́ mọ́ kí ló tẹ́ ni ẹ wá tún pè tí wọn náà tó lọ. nǹkan tí ó yé mi nìyẹn nǹkan tí ó yé mi nìyẹn o torí bẹ́ẹ̀ ni mo tọ́nu kọ́ tẹ́ ń sọ nǹkan tí ó rẹ̀ ọlá pé bóyá máa ń sọ káàkiri ni pé mẹ́kì máa ń gbé fóònù mọ́ wọn ti ká fóònù mọ́ wọn ṣàkó fóònù mọ́ pé mo ṣe lọ bá. ṣíjú àánú owó mi ni o ǹdẹ̀ sáyẹn ni o mo ní kọ́ ṣíjú àánú owó mi kí n tẹ̀sí kí n sáyẹn ni kí n tọ́ bọ̀wé ní ìjọba tó ti gbọ́wọ́ mi ní báyìí ni torí nǹkan báyìí mi ń láìkẹ́. ìyàwó àtàwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́ báyìí. ẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn àǹtí mi lọ́wọ́. òṣọ́mọ̀ kò wá ń bí. bẹ́ẹ̀ ni wọ́n wá bí lánàá. kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí. Nurudeen Wasiu 30 years. ẹ ló kọ́ mi lórí fóònù. ìjọ́ tí mo wá bá ẹ lọ sọ ìjọ́ tí mo wá bá ẹ tó mú wa. ta ló pè ẹ́ nínú ẹ̀ méjèèjì ta ló pera yín nínú ẹ̀ méjèèjì. ní ọjọ́ yẹn mo post sí WhatsApp ó wá comment